Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A kí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wá káàbọ̀ sí ilé-iṣẹ́ ìránṣẹ́ amóhùnmáwòrán ti agbára ọ̀rọ̀ rẹ̀. Wákàtí ọ̀rọ̀ rẹ̀ náà la sì wá báyìí torí pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ohun tá a fi rán mi jáde sí àwọn èèyàn lónìí ni wípé Ọlọ́run yóò sọ ọ́ ní orúkọ titun. Ká tó tẹ̀síwájú mo fẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ ní gbogbo ọ̀nà torí pé ẹ̀yin ni Ọlọ́run. Adúpẹ́ torí pé ẹ fẹ́ wa ẹ sì rán ọmọ yín láti kú lórí àgbélébùú. Adúpẹ́ fún ìràpadà, adúpẹ́ fún ìpèsè yín, adúpẹ́ fún àánú, adúpẹ́ fún tẹ̀sí lánàá lónìí, adúpẹ́ àìdáwọ́ dúró orí yín. Mo gbàdúrà ní orúkọ Jésù bí a ti wọnú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lọ pé lónìí Olúwa Ọlọ́run ọ̀rọ̀ ẹ fọ̀hùn jáde sínú ayé gbogbo ọkàn tó ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní orúkọ Jésù agbára ọ̀rọ̀ rẹ yóò bá ayé wa pàdé, yóò ṣe ayé wa lógo. Ẹ fún wa lórí ọ̀fẹ́ pàápàá láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yín, ògo ọ̀rọ̀ rẹ yóò sì farahàn ní orúkọ Jésù. Èmi máa dúpẹ́ torí tí ẹ ti gbọ́ àdúrà náà. Jésù Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí ohun tí a fi rán mi sí ọ lónìí ni wípé Ọlọ́run yóò sọ ọ́ ní orúkọ tuntun. Púpọ̀ wa ni o mọ̀ wípé àṣírí ń bẹ nínú orúkọ wa tá à ń jẹ́. Agbára ń bẹ nínú orúkọ wa tí à ń jẹ́. Ìṣelógo ìṣerere ayé rẹ, ìmújáde, ìmúgbèrú, ìbùkún àti ìtẹ̀síwájú, ọlá àti ọlá rẹ àti ọlá rẹ ó ń bẹ nínú orúkọ rẹ. Ẹ̀gbọ́n láàrin ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n bá dárúkọ rẹ, ǹjẹ́ ò kì í tàkìjì? Bó tilẹ̀ jẹ́ pé wà fẹ́ rẹ́ni tó ń pè ọ́ àbí kó jẹ́ ohun tó dámọ̀ kó tó lè dáhùn. Ṣùgbọ́n tó o bá gbọ́ orúkọ rẹ wà á tàkìjì. Ó túmọ̀ sí pé orúkọ rẹ ní ṣe pẹ̀lú àyànmọ́ àti ìpín rẹ. Agbára ń bẹ nínú orúkọ torí pé ọ̀pọ̀ nígbà mìíràn tí wọ́n bá máa ṣépè fún wọn nílò orúkọ wọn. Wọ́n ní ẹ wá orúkọ rẹ̀ wá. Nígbà mìíràn tẹ́lẹ̀ mìíràn bá fẹ́ fẹ́yàwó lọ́kọ wá ní ẹ jẹ́ kí n mú orúkọ rẹ̀ lọ síwájú àlùfáà wa. Bákan náà àwọn ènìyàn wà tó jẹ́ pé tí wọ́n bá ti mọ orúkọ rẹ̀ tán wọ́n mọ ṣe aburú tí wọ́n lè ṣe tí wọ́n á dẹ̀ ṣán orúkọ náà ní àgádágodo bí ká rí mí ìṣètí odò ká rí mí ìsọjà bí ká sọ mí ìdànù sórí àkìtàn. Ìgbà mìíràn púpọ̀ wa ló wá ń jẹ́ orúkọ tí kì í ṣe ohun tí ọ̀run pè wá. Yálà ti forúkọ rẹ̀ ṣiṣẹ́ aburú ni àbó ń jẹ́ orúkọ tó lòdì sí ògo rẹ̀. Lónìí mo gbàdúrà pé Ọlọ́run yóò já orúkọ àti ògo ayé rẹ̀ gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnkùn. Ọ̀run yóò sọ ọ́ ní orúkọ tuntun. Kí n tó tẹ̀síwájú mo fẹ́ kásáré pé kíní kan yẹ̀wò nínú ìwé Ẹ́kísódù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹtàléníogún rẹ̀. Ẹ́kísódù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹtàléníogún rẹ̀. Bíbélì wípé nígbà tí wọ́n sì dé Márà wọn kò lè mú nínú omi Márà nítorí tí ó korò. Nítorí náà lè a ṣe sọ orúkọ rẹ̀ ní Márà. Ǹjẹ́ o mọ̀ wípé púpọ̀ orúkọ tá à ń pè ọ́ nígbà mìíràn ó ní ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Wọ́n lè má pè lójú rẹ̀ bí kò máa bọ̀ lọ́kọ́ káwọn ọ̀rẹ́ rẹ̀ wò pé onígbèsè yẹn ló ń bọ̀ yẹn, alákọ̀ọ́rí yẹn ló ń bọ̀ yẹn, alárùn yẹn ló ń bọ̀ yẹn. Àìmọye orúkọ tí wọ́n ń pè ọ́ tí wọ́n ò tiẹ̀ mọ̀. Ìgbà mìíràn àwọn ìnagijẹ ìmíràn wà tá à ń dáhùn sí tá à dẹ̀ mọ̀túmọ̀ rẹ̀ tó sì ní ṣe pẹ̀lú ayé rẹ̀ torí pé tó bá ti pè ọ́ bẹ́ẹ̀ òun dáhùn sí. Àbí àwọn orúkọ tá a ti ń pè ọ́ lẹ́yìn rẹ̀ tí wọ́n ò mọ̀ rárá. Gbọ́ dáadáa kí ọ̀rọ̀ tó sọ lórúkọ tuntun o. Mo fẹ́ pè àkíyèsí rẹ̀ sí nǹkan kan wípé kí Ọlọ́run tó sọ ní orúkọ tuntun o ní láti bá Ọlọ́run rìn pẹ̀lú ìwà mímọ́. Ọlọ́run bá Ábúráhámù sọ̀rọ̀ nínú ìwé Genesis orí 17 ní ẹsẹ̀ kìíní wípé Ábúráhámù bá mi rìn kí o sì pé. Nígbà náà ní olóò tó wọnú májẹ̀mú Ọlọ́run lọ. Nígbà tí Ábúráhámù bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn tó pé ní ẹsẹ̀ 5 rẹ̀ Ọlọ́run yí orúkọ Ábúráhámù padà sí Ábúráhámù. Ẹsẹ̀ 15 rẹ̀ Ọlọ́run yí orúkọ ìyàwó rẹ̀ padà ní Sáráì sí Sárà. Tí ò bá ní ṣe pẹ̀lú orúkọ wọn Ọlọ́run ò ní yí orúkọ yìí padà. A jẹ́ wípé ìlérí Ọlọ́run májẹ̀mú Ọlọ́run ní ṣe pẹ̀lú orúkọ nìní. Ọkùnrin kan bẹ nínú Bíbélì tá a bá wọnú ìwé Króníkà kìíní orí 4 rẹ̀ ẹsẹ̀ 9. Ìyá rẹ̀ pè ní Jábésì torí pé ọmọ ìbànújẹ́ ni. Ìyá rẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ó sì pè ní ọmọ ìbànújẹ́. Àfìgbà tí Jábésì gbàdúrà kí ògo àti ìṣeré ayé rẹ̀ tó farahàn. Nígbà tí Rákélì máa kú nínú ìwé Genesis orí 40, ìwé Genesis orí 40. Bó ti ń bímọ rẹ̀ ìkejì tó bí lé Jósẹ́fù tá a pè ní Benjamin lónìí. Bẹ́ẹ̀ni ìbànújẹ́ ló pè é ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá rẹ̀ sọ pé Benjamin ní orúkọ rẹ̀. Bóyá ti pè olórúkọ tí kìí ṣe ìpín rẹ̀, bóyá pè olórúkọ tí ń fi ògo rẹ̀ pamọ́, a pè olórúkọ tó jẹ́ pé ọkàn ńlá àgùdànù ní àárín ìṣeré rẹ̀. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run yóò sọ ọ́ ní orúkọ tuntun. Lẹ́lẹ́kejì yàtọ̀ sí pé ó máa bá Ọlọ́run rìn pẹ̀lú ìwà pípé gẹ́gẹ́ bí mo ta sọ fún Ábúráhámù. Ó ní láti dìde ìjàkadì àdúrà. Jákọ́bù nínú ìwé Genesis bákan náà orí 22 ó bá áńgẹ́lì ìjàkadì láti alẹ́ títí di àárọ̀. Ó ní òkè yóò lọ àbí tó bá bùkún mi
ohun tí áńgẹ́lì náà lò tí áńgẹ́lì ní wí ni pé kí lorúkọ rẹ? Ó ní Jákọ́bù, ó sì yí orúkọ rẹ̀ padà sí Ísírẹ́lì. Àbájọ Jésù wípé ìjọba Ọlọ́run náà fagbára wọ àwọn alágbára ní fipá gbà, ó ní láti dìde ìjàkadì àdúrà kí ọ̀run bá lè sọ ọ́ ní orúkọ tuntun, àbí kí orúkọ rẹ bá lè fi ògo ìpín ayé rẹ hàn. Ọ̀run yóò sọ ọ́ ní orúkọ tuntun. Mi ò gbọ́ àmì rẹ̀, mo ní ọ̀run yóò sọ ọ́ ní orúkọ tuntun. Ó ní láti tún dìde pé kí ọ̀run kó ṣe ọ lójú kó o lè rí ìran ọ̀run. Nínú ìwé Mátíù orí 16 láti ẹsẹ̀ 16 rẹ̀, Jésù béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí làwọn ènìyàn ń pè mí, wọ́n fi wé igbá, wọ́n fi wé àwò, ó lẹ́yìn ń kọ́, kò sẹ́ni kankan tó lè dáhùn. Ṣùgbọ́n nígbà tí ìkan nínú wọn máa dáhùn, Símọ́nì wípé ìwọ ni Jésù ọmọ Ọlọ́run. Ó ní Símọ́nì, omi ara àti ẹ̀jẹ̀ ẹran ara kọ́ ló fi èyí hàn. Ìfihàn yìí wá láyé láti ó wáyé torí pé bàbá mi ló fi hàn láti ọ̀run. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ Jésù yí orúkọ rẹ̀ padà wípé orúkọ rẹ̀ kì í ṣe Símọ́nì mọ́ bí kì í ṣe Pétérù. Àti pé lórí èyí lákọ ìjọ mi sí, yàtọ̀ sí ẹnìkan, ó fún ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ó ní ohunkóhun tó bá dé àdé àtúnkún. Tí a bá yí orúkọ rẹ̀ padà, ó gba kọ́kọ́rọ́ àṣẹ, ògo rẹ̀ yóò sì farahàn. Àti pé tó bá gba kọ́kọ́rọ́ àṣẹ, tàbá wá lẹ́nikẹ́ni tó ń forúkọ rẹ̀ ṣiṣẹ́ òdì, á jẹ́ pé wọ́n fẹ́ forí kó iná Ọlọ́run nìyẹn. Torí pé àwọn kan wà, wọ́n lè kọ orúkọ rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ òkùnkùn, yálà sí inú ewé, yálà sí nǹkankan, wọ́n lè gbé olólè, wọ́n lè gbé ọlọ́lé. Iṣẹ́ burúkú ń bẹ lọ́wọ́ àwọn ọmọ Sátánì. Ọ̀run yóò já orúkọ rẹ̀ gbà, àti pé Ọlọ́run yóò sọ ní orúkọ tuntun. Lẹ́yìn eléyìí mo fẹ́ pè àkíyèsí wa sí nǹkankan kí a tó gbàdúrà. Nínú ìwé Lúùkù orí 1, ìwé Lúùkù orí 1 kankan mo fẹ́ kẹ́ ṣí bẹ́ẹ̀lì yìí síbẹ̀ kájọ ká. Ìwé Lúùkù orí 1, áńgẹ́lì tó bá Màríà ìyá Jésù sọ̀rọ̀ nínú ìwé Lúùkù yìí ẹsẹ̀ 40 rẹ̀, ẹsẹ̀ 40. Ó wí fún báyìí pé sì kíyèsí Èlísábẹ́tì ìbátan rẹ̀, òun pẹ̀lú lé oyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀, èyí sì ní oṣù kẹfà fún ẹni tí ẹ̀ ń pè ní àgàn. A jẹ́ wípé wọn ò tiẹ̀ pè ní Èlísábẹ́tì mọ́, tó bá ti yọ ọlọ́kan wá ní àgàn ẹni ń bọ̀ yìí. Ipò láyé rẹ̀ ti yàgàn ohun tó dára nítorí orúkọ tá à ń pè wọ́n. Láti òní lọ Ọlọ́run yóò bulẹ̀ lọ sí ayé rẹ̀, ò ní yàgàn ohun tó dára mọ́. Èlísábẹ́tì àwọn pèlè Èlísábẹ́tì, ó ní áńgẹ́lì ní pé ẹni tí ẹ̀yin ń pè ní àgàn, Ọlọ́run yóò sọ ní orúkọ tuntun. Olóríire ni ọ̀run pè ọ́, onítẹ̀síwájú ni ọ̀run pè ọ́, ọlọ́lá ọlọ́rọ̀ ni ọ̀run pè ọ́, oyè dàmọ́lá ni ọ́ kò gbọ́dọ̀ jẹ́ ìkorò, ọlá ń bẹ nílé, ọláwálé ni ọ́ kò yẹ kó tọrọ, ọmọ aláṣọ rẹ kò yẹ kó wà kísà, ọmọ lẹ́ràn rẹ kò sì yẹ kó jẹ gbogbo. Látòní lọ agbára tó ń ṣiṣẹ́ lòdì sí ìṣerere ayé rẹ àti àwọn ẹnikẹ́ni tó ti lè mú orúkọ rẹ ṣiṣẹ́ aburú, lónìí ni ọ̀run yóò já wọn gbà ní orúkọ Jésù. Àbá ogun náà jẹ́, ọ̀run yóò sì sọ ní orúkọ tuntun. Ó láti dìde àdúrà o, àti gbégbọ́ eléyìí ká tó kúrò lórí iṣẹ́ amóhùnmáwòrán tòní. Ìwé ìfihàn sọ wípé ìwé ìfihàn orí 2 ẹsẹ̀ 17 sọ wípé àwọn tó bá ṣẹ́gun la ó fún ní mọ̀nà jẹ, àwọn tó bá ṣẹ́gun la ó kọ orúkọ wọn sínú òkúta funfun tá a fún wọn ní orúkọ tuntun ní ọ̀run. Ó túmọ̀ sí pé àwọn wọ̀nyí nìkan ni ó rí ìjọba Ọlọ́run. Gbọ́ dáradára, bó ti mú kó lọ́lá lọ́rọ̀ tó láyé, máa lépa ìjọba Ọlọ́run o, kí o bá lè gba orúkọ tuntun, kí ìjọba Ọlọ́run kó má bọ́ lọ́wọ́ ẹ̀mí àti rẹ̀. Ọ̀run yóò sọ ní orúkọ tuntun. Jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga nínú ayé gbogbo àwọn kan tó gbọ́ wa yìí. Ní orúkọ Jésù látòní lọ gbogbo agbára kágbára tó ṣiṣẹ́ lòdì sí orúkọ rẹ, ìṣerere àti ògo rẹ lónìí, ọ̀run kó gba agbára wọn jẹ́. Tabalẹ́nikẹ́ni tó ti sọ orúkọ rẹ ní àgádágodo, tabalẹ́nikẹ́ni tó ti forúkọ rẹ ṣe aburú pé kó má lọ́kọ, kó má láya, kó má bímọ, kó má rí olóore àti olùrànlọ́wọ́, iṣẹ́ àwọn oníṣẹ́ òkùnkùn lórí ayé rẹ, lórí orúkọ rẹ, ọ̀run kó bàjẹ́. Ọlọ́run tó ní Ábúráhámù padà sí Ábúráhámù, Jákọ́bù sí Ísírẹ́lì, ọ̀run kó sọ ní orúkọ tuntun. Láti òní lọ kó tó lè mọ mú kí àpè ọ̀ní mára kí Ọlọ́run kó mú kúrò. Ìpè rẹ kì í ṣe ti Jábésì, kí ọlá àti ọ̀rọ̀ rẹ kó farahàn. Láti òní lọ bí áńgẹ́lì yẹn ṣe sọ wípé ẹni tí ẹ̀yin ń pè ní àgbọ̀ṣà àti lóyún báyìí, láti òní ohun tí ọ̀tá nítorí kì yóò ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ. Láti òní lọ kó yin Ọlọ́run lógo. Ó ti rí bẹ́ẹ̀, Jésù Olúwa wa. Àmín.